Àkùwá. ẹni tí wọ́n ń pè ní Ṣéhù kó o bá dà mọ́ èmi á sọ déédéé ń tóyè mí níbẹ̀ tí wọ́n bá ní kí yàn ṣe ojúṣe fún yàn ẹni tí wọ́n á ní kí èyàn ṣe ojúṣe fún ohun gangan ti kọ́kọ́ nípa tó ń náà kú lára ẹni tó bẹ́ sojúṣe fún ìpè lágbájá ṣe ojúṣe fún kinní kan sojú ọ̀sẹ̀ ẹ̀ mọ ìwọ̀ rẹ lọ́dọ̀ lágbájá ẹni tí wọ́n sọ fún yàn wípé ọmọ wọ̀ rẹ lọ́dọ̀ rẹ̀ onítìí òun náà ti ní ojúṣe tó ń náà ṣe fẹ́ni tó bẹ́ pé ìwọ̀ fún nígbà tí Ọlọ́run sọ fún wa nínú Al-Qur'an ó ní àwọn òbí yín gbogbo tí wọ́n bá bí yín pátápátá ní ká ẹ máa ṣe fún wọn o wọ́n bá ti yàtọ̀ sí tí kò bá òfin èmi Ọlọ́run mu ẹgbọ́n kan wọ́n wá ní kí ló fà á tí wọ́n fi sọ bẹ́ẹ̀ wọ́n ní torí wípé àwọn òbí yìí àwọn ní okùnfà bíyàn ti dáyé nígbà tí èèyàn tó dé ayé tán wọn ò tún dá iṣẹ́ wọn dúró wọ́n tún gbìyànjú lórí ayé èèyàn àtàrí èèyàn bí níwúlò bí ó ti ráyè ṣe wọ́n ní ìyẹn lọ́pàá tọ́lọ̀ fi ní dandan ẹ gbọ́dọ̀ máa pé ìwọ̀ fún wọn lẹ́yìn èmi Ọlọ́run òbí yín ló tó kù nígbà táwọn ẹlẹ́kọ̀ọ́ wa tọwọ́ bọ̀ wọ́n ló ń bí kọ́ wọ́n nítorí òǹbí ṣe sábà bí wíwá ayé èèyàn ni agbára rẹ̀ ò tí ì kákìyàn bọ́lọ̀ dáadáa. ẹ̀gbọ́n òbí ṣe sábà bí kíyàn ṣe kí ni kíyàn wá ayé bíyàn ó ti bọ́lọ̀ dáadáa tó ń bíyàn ọ̀bá ní nǹkan yẹn lọ́wọ́ àwọn èèyàn kan ni wọ́n ṣe. àmọ́ ń bẹ nínú òbí tọ́jà yín pé bó ti wáyé bọ́mọ rẹ̀ ti wáyé ọwọ́ rẹ̀ náà ló wà bọ́mọ rẹ̀ ó tún ti bọ́lọ̀ dáadáa ọwọ́ rẹ̀ náà ló tún wà bí àwa yìí táwa dúró yìí. àmọ́ kò ń bẹ́ẹ̀ ní gbogbo ilé wọ́n bí ọmọ ni wọ́n wàá ṣẹ̀ṣẹ̀ lọ fàfẹ́ni tí yóò ṣe ètò ayé rẹ̀ bí ó ti ṣe kí ni bí ó ti dà. inú ẹni tó wá ṣètò ayé yàn tó bá yàn tó ayé yàn bẹ́ẹ̀ni ó fi bá Ọlọ́run dáadáa àtẹni tó mójútó ayé yàn báyé yàn ó ti dà èwo tàgàgbà. ẹni tó bá yàn yanjú ayé yàn bẹ́ẹ̀ni ó fi ṣe kí ni tí ó fi ráyè ṣe àtẹni tó bá tó ayé rẹ̀ tí ìtò ayé yẹn ò tún fi ní dakọ́bọ́ náà dáadáa rúmọ lọ́wọ́ tàgàgbà. àbá wa ni wọ́n ní ẹni tí ó bá fún yàn lọ́dọ̀ Ọlọ́run ni. ayé kan wá jáde nínú Al-Qur'an dìdìrín kan bá mi wíjọ ní wọ́n ń pẹ́ pé tí wọ́n fẹ́ sọ àwọn sí ìwúdọ́lọ́ ni mo jẹ́ ọ̀rọ̀ sí ọ̀ kí kúrìánù yé ni. yé ni. oni man kana li basari a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ma kana li basari an yutiyahu Allahu al-kitaba. Al-Qur'an ni Ọlọ́hun sọ nínú Al-Qur'an pé kò rọrùn ìtí wọ́n ń pè ní basaru ènìyàn ni bébè àti yìí ti rí àmọ́ kò wá rọrùn fẹ́ nìkan ayù ti àwòláwù lè fi tábà. Fọlọ́n fún ní tíra bóyá bí àwọn ànábì Ọlọ́run tí abẹ́rẹ́ rí tá a mọ̀ pé bóyá àtàwọ́rá Injila Saburu àti Al-Qur'an ìkànnù wàdìkímù ni wàlẹ̀ ókímà. wàlẹ̀ ókímà wà nùbúwà. àbí wọ́n fún ní ìtọ́lẹ̀ fi tún ayé ènìyàn ṣe pé èèyàn ó fi rí ayé ṣe tọ́run yòóbí ní ìbàjẹ́. gòmà kúlẹ̀ lílẹ̀ wọ́n nù mú wáta. ìbàdàn. àwọn tún kéwì àwọn kéwì bẹ́ẹ̀ ń jòkó. wàlẹ̀ ókímà wà nùbúwà. àbí wọ́n fún ní oyè ìgbàjùlọ́lá ìyẹn ni pé bí oyè ìjẹ́ ànábì Ọlọ́run. wọ́n fún ní tírà wọ́n fún ní ọgbọ́n tí ó fi tu ayé yàn táyé yàn ó fi rọrùn tó tó fi bọ́lọ̀ dáadáa àbí oyè nùbúwà pé lágbájá ga ànábì Ọlọ́run ni sábà kó di mẹ́ta nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí ilẹ̀kùn méjì ti wá sí ó ti tì àmọ́kùnlẹ̀kùn kan. tọ́ olókù. ilẹ̀kùn kìtáàbà ti sì pé tó tí àtọ́lọ́run fún mi ní pé máa fi jí sásáyé o kò sí yòó mọ́.
ilẹ̀kùn nùbúwà títì wípé tó èmi lànàbì lágbájá o kò sí yìí mọ́ àmọ́lẹ̀kùn wúkìmọ̀ wà. ilẹ̀kùn wúkìmọ̀ wà tí wọ́n sọ wípé bẹ́ẹ̀ bá ti gbé dọ́dọ̀ rẹ̀ kò ní yanjú o bẹ́ẹ̀ bá ti gbé dọ́dọ̀ rẹ̀ kò ní tó ọ̀dọ̀ rẹ̀ lẹ́lẹ́gbẹ́dẹ́ tí ó fi ṣe kí ni tí ó fi yanjú o. wọ́n ní tàbá wá bá eléyìí lọ́dún èèyàn àtẹnitá fún ní tíra àtẹnitá fún ní nùbúwà àtẹnitá fún ní wúkìmà ọ̀tọ́ fẹ́ni kankan nù ọ mẹ́tẹ̀ẹ̀ta kọ́ wa máa kọjú sí ẹni tí ń fi nǹkan yẹn mọ̀ pé lágbájá ẹbí ẹrú mi ni ọ́ ọlọ́run yẹn jí ọ̀yẹ́jú rẹ o ẹ máa gbọ́ ọwọ́ ni wàlákì kùnú. Mọ̀mọ́ ẹkùn lẹ́ẹ̀lì náà ti kùnú ìbádàlì. Ó ti parí eléyìí o. Alhamdulillahi. Walakin kunu rabbaniyin. Àmọ́ ó lè sọ fún wọn wípé tó déédéé bí mo ti ṣe yìí. Bẹ́yìn náà fi gé èèyàn láàrin àwọn èèyàn, ẹ̀yin náà máa ṣe èèyàn bẹ́ẹ̀. Pé walakin kunu rabbaniyin. Kunu rabbaniyin. Bima kuntum tu'allimuna. Kuntum tu'allimuna. Pẹ̀lú tí wọ́n fi mọ̀ yìí. Al-kitaba. Látara àwọn náà tí mo fi lè yí. Ẹ̀yin náà máa fi mọ̀ yẹ o. Bí mo ti yọ ẹ̀yin kúrò nínú òkùnkùn, ẹ̀yin náà ṣe kí ni? Ẹ̀yọ̀ yẹn kúrò nínú òkùnkùn. Gẹ́gẹ́ bí àbá àwádùn ṣe yọ wá kúrò nínú òkùnkùn. Àwálù. Àbá wa àwálẹ̀ sí ẹ̀lẹ́ pariwo àwálù. Ọlọ́run ní ẹ máa sọ bẹ́ẹ̀ fún wọn. Pé bí wọ́n ti yọ yín kúrò nínú òkùnkùn, ẹ̀yin náà ṣe kí ni? Ẹ̀yọ̀ yẹn kúrò bẹ́ẹ̀. Jáde yẹn dúró. Torí ò sáyè. Bàbá wa Mọ̀lánà ṣe Ibrahim nìyá. Ẹ máa ń pariwo àwájú báyìí lọ. Gáúsùl Àzọ́mì. Bàbá wa sí Ibrahim nìyá. Ìbùrítùl Àmárì. Bàbá dandan náà ti wá yanjú ipò ẹ̀tọ́ mùrídí. Akẹ́wà alájà wa. Bàbá ti yanjú ẹ̀tọ́ mùrídí sísẹ́ wù rẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹni tí wọ́n fi nǹkan yẹn mọ̀. Gbọ́ mi yé tó náà wá ń fi máa yàn. Bàbá wa yanjú ẹ̀ pé kò sí ẹ̀dà rú. Ọ̀wá ní ké gbogbo ẹ̀ wọ́n. Ìwọ mùrídí sẹ́wù ní ẹni wá ké. Àmọ́ tó mọ̀ wípé ni pé wàá ti lúbú mu rọ̀ bí. Bí yàwó kàbí nẹ́ẹ̀sì àkámìlà Yorùbá ní ìmàmà sọ̀rọ̀ yá. Bàbá ní kó o bá fẹ́ wọ ẹni tí yóò yẹ̀dú ayé rẹ̀. Tí ayé rẹ̀ tí wọ́n yẹ̀dú yẹn tí ó fi rọrùn láti lè bá Ọlọ́run dáadáa wá tí lúbú mu rọ̀ bí. Yàwó kàbí nẹ́ẹ̀sì àkámìlà. Tó o bá ń wá mu rọ̀ bí ìyẹn ni pé tó o bá ń wá séwù. Wọ́n ti lúbú mu rọ̀ bí ìyẹn náà sí à. Ẹni tó ọmọ pé tó gbé lọ́wọ́ dá lójú nìkan wá. Kámìlà ìrànfààní ìmọ̀ọ́mọ́ sọ́ọ̀lì tí wọ́n kẹ́ni tí òun gangan náà mọ Ọlọ́run lábàtán. Àbá Ṣéèkù Ibrahim ni wọ́n sọ bẹ́ẹ̀. Radiyallahu ta'ala. Bàbá ní bàbá fẹ́ wọ ẹni tó mọ̀ ọ́n mú ní mímú wípé lágbájá. Kàmílà. Ṣéwù mi ni Nàṣíàn ẹni tó náà dára ẹ̀ lójú nínú tí ń ṣe ìnìkan wa. Tọ́ba wa wọ ẹni tó náà dára ẹ̀ lójú nínú tí ń ṣe bá káàmì lẹ́yìn ìrìbáni. Yóò jẹ́ ẹni tó náà mọ Ọlọ́run ní àmọ̀tán. Ìmọ̀ọ́mọ́ sọ́ọ̀lì Yóò sì jẹ́ ẹni tó wúlò láti fi ṣaṣáájú. Kámìlà ìrànfààní ìmàmà sọ̀rọ̀ yá. Pẹ́tọ́ ti mú ẹni tó fẹ́ mú ní mímú séwù tán. Wàlá tún àlejò. Tòkàlífù wàlẹ́ ọba ọ̀fàṣà. Séwù rẹ̀ yìí látún àlejò. Bó ti lè wù kó burú tó látún àlejò. Wọ́n gbọ́dọ̀ yápa rẹ̀ o. Wàlẹ́ ọba náfàṣà. Bá wọ wípé gbogbo ọ̀rọ̀ tí wọ́n ti kà sáájú. Pé wàlá ọkà ni mo rọ bí yá nẹ́ẹ̀sì á. Káàmì láti ìrìbáàlì ìmáàmá ẹnìkan ò ní ní sífà mẹ́rẹ̀ẹ̀rin yẹ kó gbèyàn síbi tí ọ̀dà. Ẹnìkan ò ní jẹ́ nẹ́ẹ̀sì á ẹni tó wúlò fún Ọlọ́run. Káàmì láti ìrìbáàlì tó sì mọ Ọlọ́run lẹ́mọ̀ tán. Ìmáàmá sọ̀lì à tó sì níwà rí lọ́wọ́ kọ́ wá máa pe mòrídìí lọ síbi tí ọ̀bá tọ́lọ́ mu. Wọ́n ní kọ́ ọba ti wá rí irú èèyàn bẹ́ẹ̀. Wàhálà tó àlìbù. Wàlẹ́ ọba náfàṣà. Ọgbọ́n tó bá ti ní ọba ṣe ọ̀daràn kan máa ṣe o.
gbogbo nǹkan bá ti ní kọ́ ọ máa ṣe ṣe ọ̀daràn kọ́ ọ máa ṣe kí ni ọ̀daràn kọ́ ọ máa ṣe wàlẹ́ ó bá náà fàṣáàdù ọgbẹ́nu mùrídí pẹ̀tù àwọn ṣéwù náà ṣe wá ń ṣe báwọn. àti báwọn wíwọ̀ ọ̀gbọ́n ni. kò sẹ́ni tọ́lọ́hún èyí lu ọlá lára rẹ̀ tí ìyẹn bá gun mọ́tò wìláyà débi nǹkan tí wọ́n máa ń gùn dé kò ní jọ tiẹ̀ mọ́ tọ́ba sì fẹ́ jọ tiẹ̀ tẹ́ ẹ bá jọ wà ní ọmọ jọ tiẹ̀ tọ́ba kan òun nìkan kò ní jọ tiẹ̀. nígbà tí ànábì náà wà ní mẹ́ríàlà kan ànábì náà jọ táwọn èèyàn kan àtàtì ibùdó àbáṣì bírí tí ọ̀yẹ́ kó rí pé mo rà nàbì ní láǹfojú bàrà ẹ̀ ní fojú bàrà ẹ̀. dúrà yìí bá. wọ́n ní bá 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 irú tójú rí ọ̀ká lára séwu rẹ̀ kìí ṣe bí à ń fi ọtí somi o. kìí ṣe bí àwọn ẹ̀. kìí ṣe bí à ń fi ọtí somi o. ọtínú àgé. kìí ṣe aláwọ̀ tí ń ṣe omi àlùwàlá o. wọ́n ní bá bá séwu rẹ̀ lórí kankan tó ń wò pé ṣé ń bá gbé lọ́wọ́ yìí náà ló sì ṣe báyìí. bọ́ọ̀ bá kápá kan lọ bí kò gbẹ́ ẹnu tiẹ̀ kó sí ìwé ṣèṣe báwọn. nínú ojúṣe mùrídí máa bá lọ. dúrà yìí fàkọ̀ǹdà wa máa sọ ti sá. wọ́n ní tí ọba wa ti rí séwù kan tó ti mú pé lágbàájá ọmọ fẹ́ mú bó ti lè wù kó kéré tó tọ́ba ti lè jẹ́ kó ń lọ ṣe tẹ́ ibi ìyà fún ọ. ọ gbọ́dọ̀ tó wẹ́lẹ̀ omi lọ́wọ́. nínú tọ́jà orí ibú tọ́jà ara kó orí ibú bá mò rí dídùn láyé yìí ní pé ẹnìkan ń sọ̀rọ̀ níbì kan ọ̀wá wò bí tí ó ń bọ̀ ọ̀ sọ mo sì láìkí wọn bá ti sọ̀rọ̀ tí séwù ẹ̀ sì fẹ́ jòkó. bẹ́ẹ̀ wọ́n láìkí wọn bá ti sọ̀rọ̀ gbàjẹ́ kúdà àbí wí kí n máa bá wọn lọ lé àgbáríkà yóò sì máa gbẹ. bàbá lọ sọ mọ̀ládé sèkúrò ayé mo nìyà. yes Abu the Ark. bàbá wọn gbọ́ bọ̀ àmọ́ ibi tí mo fẹ́ lọ kó ti lọ ni pé wárí ní ṣe àkà. wàlà òun àbùkàkà. bàbá wọn ní wárí ní ṣe àkà wàlà òun àbùkàkà. sáàni bàbá yẹn ọmọ tọpamọ àwọn tó yẹ pé wọ́n mọ géèbù wọ́n tún mọ géèbù ní géèbù. wọ́n wá tún ní wárí ní ṣe àkà wàlà òun àbùkàkà. àṣeyẹlẹ pàdé pé yàn bẹ lára sí wéyàn. لكنه للخير قد orí ikú inú lẹ́yìn tó mú wọn jáde kó nù ẹ̀ tó júwe ọlọ́run fún ọlọ́gbọ̀dù o. bẹ́ẹ̀ ti sọ pé ò lè jẹ́yàn mọ́. ìwọ tó ti lọ́ọ́ lè jẹ́yàn mọ́ ìyún láwọn agbójú wò pé onírí náà rí bí sẹ́wù rẹ kù sí ní à ń sẹ́wù mi kásì gbọ́ pé mo bímọ kọ́mọ́ ní 20,000 níyì. bíi ti ta ni sẹ́sẹ́ wù tiẹ̀ síbẹ̀ fún. òpònú. kásẹ́wù. lákìnnàwó lè bá ẹgbẹ́ bí àdàbà. bọ́ọ̀bá ní kankan mi wò àṣẹ wípé tí ò ní yóò ṣòfò lọ́dọ̀ ọlọ́run sẹ́wù rẹ lójú rẹ̀ fọ́ sẹ́yìn ní òtítọ́. àwọn pọ̀ tí bàbá sọ àmọ́ kò sáyè. àmọ́ nínú tèmi gangan kókó tí bàbá mi wí. Bàbá mi ṣe Ibrahim nìyà. Bàbá tèmi ni. Bàbá ní bí àjí wàzà omi lámú àzìkì ìpàlí wàzà yíkù. Bí àjí wàzà omi. Pàlí wàsíkì. Pàlí wàsíkì wàzà yíkù. Bàbá mi kéwù débi wípé. Bisáwùmí wà á jì. Tí ọba tẹ ẹni tọmọ kéwù mọ. Wàláyé mọ̀lára ṣe Ibrahim mọ̀ kéwù. Bisáwùmí wà á jì. Wàláyé kẹsẹ̀ kéwù díẹ̀ o. Làmú àsìkúbalí wà záàyèkó. Wọ́n ka tafsiru ṣe Ibrahim nìyà. Bàbá mi àwọn dùn. Mo wá ń ka àwọn kankan bẹ̀ mo wá ń wúrọ̀ yìí pé kódà mo ṣe mọ́jẹ̀mú nǹkan tí ìrẹ́ni rà fún mi ìsìlíra. Ìtí ìrẹ́ni rà fún mi ìsìlẹ́ kí ni ìsìlíra oní àbá àwọn ìlú rà fún mi wọ́n tó bẹ̀. Mo ní òní ìbá mi ṣe tafsiru ọdún yìí. Àwọn ìrẹ́ni rà fún mi. Mo wá lọ radíwánù sí tò. Mo wá ń kà mo wá wò pé kó lórí ikú kan wá náà bàbá yọ ọmọ tí wọ́n ń ṣe yóò gbé lọ́la tàyé dọ̀rùn. Orí rẹ̀ bú ni àfáwọn ni wèrè. Kéèyàn kí ànábì tó tó báyìí kó wá ló ń pín òsè kí ni kọ̀mọ́ntì. Ìhájì wàzà mi. Yóò gbé lọ́la tàyé dọ̀rùn. Lọ́mọ àdìkì báyìí wàzà ìkì. Bàbá wa sọ yín pé nígbà bàbá wa gbogbo ti bẹ̀rẹ̀ àbábọ̀ ti pọ̀ tó. Bàbá wa níbi ají wàzà omi lámúwà sí kí wálé wàzà yíkù. Gbogbo bí tí mo tó yìí kò tí ì tó kankan bìfọ́ dílì nàbí yìí. Yóò mú ànábì dáadáa.
nàbíyà ẹ̀tọ́ tó sálẹ̀ lọ́wọ́ alẹ́ wọn bí ọ̀gá ti wí nu. àmọ́ nínú tẹ́mi kan dé mú lọ́wọ́ màá ka méjì màá ka ìgbà méjì bẹ́ẹ̀ kó o lè mọ̀ wípé ṣé wéèyàn ẹni tó yọ ọ̀yàn nínú ìbínú ọlọ́run ju yàn sínú ìyọnú ọlọ́run ìyẹn rẹ̀ ò ṣe é kọ́ kéré. lẹ́yìn téèyàn bá tó wá kọ́ kéré èyí ó tún fẹ́ wé bò ó. odidi àbùkù ní pẹ̀tù eléyìí náà ti tó wọn jẹ láì léwé lórí. àìmọye oúnjẹ tó tó yẹn jẹ tọ́jà yìí pé àìbápọ̀ lédè òjò wù yẹn jẹ. àìwá àmọye oúnjẹ tí ò tó yẹn jẹ tọ́jà pé nítorí pé àpọ́nlé lọ́tẹ̀lẹ̀ wọn ò sì tí ìgbédè yẹn ti yó. ìwé tí àwọn àwálù ṣe fún wa tó ṣe fún wa lọ́jọ́ náà lọ. ọdún bí ọ̀sẹ̀ kan ni mo fi ń pariwo yín káàkiri. kódà mo ní wáàsí Sunday ọjọ́ náà mo ní ní agbára pọ̀ àwálù lásán pariwo ọ̀wá yóò sì ó ní àbáàbá náà ti kò mọ̀ pa mú kan ní. mo ní dídè rìn nígbà tó o máa jáde ojú ọmọ páwọn èèyàn bẹ́ẹ̀ náà yọ. àwálù wọ́n wá nínú wọ mùrídí ṣiṣẹ́ wù rẹ̀ tí bá ní máa ka ọ̀rọ̀ bàbá bọ̀ ọ̀kadì èdè tí wọ́n bí ní ó tún sọ́kù. àbẹ́bí náà bẹ́ẹ̀ fi kún tọ́jà jẹ́ pé tí mo bẹ́ẹ̀ fi kún ò lè da tí mo bá ń bẹ̀rù tọ́rọ́ didi wàhálà náà ni kíyàn fi kọ́rọ̀ àwọn àgbàlagbà kí n tó fi kún wá fún dantọ́ wà bẹ̀rù. wọ́n ní kò sì wí dèdè nǹkan fẹ́ wí náà kọ́kọ́ rí lé. ǹjẹ́ ọ̀wá dáa àkọ́kọ́ ni wípé tó gbogbo mùrídí tí ò bá ti lè máa gbé àpọ́nlé séwù rẹ̀ borí gbogbo àpọ́nlé tó bá lónìí kò ní lọ́la. kìí ṣe nítorí kankan ayakúrẹ́ánù ló gbé o torí pé wọ́n fi wọ́n kẹ́gbẹ́ òǹbí torí òǹbí ló ṣe sábàbí ìdélé ayé àwọn ní ṣe sábàbí ìgbọ́nà dáadáa. gbogbo ọmọ tí ọ̀gá wa ti ṣàpọ́nlé òǹbí rẹ̀ kó ti yẹ kó ṣe yọ̀bọ̀nà dáadáa. èyí ò là kọ́kọ́ nínú tí mo fẹ́ sọ. wọ́n ní kí ló fà wọ́n ní ọba wa síbi ali sọ́kè kàrámà lọ́wọ́ wọ́n ní àná àbùdún limani alamani alifan wahidan síbi ali ní ẹrú ni mí o wọ́n ní fọ́ta ni ó lẹ́ni tó bá fi ara fi kàn mọ́ òun insha habaha ni tó bá wo onítọ̀hún kọ́kà mi wà insha astaraka ni tó bá wo onítọ̀hún kọ́ máa lò mí lẹ́rú wàyí ń sá àtàkà ní tó bá wo onítọ̀hún kó sọ mí dọ́mọ. wọ́n ní ta lónítọ̀hún ó lẹ́ni tó bá fi ara fi kàn mọ́ òun gbogbo kéèyàn bá wá kí láyé lónìí tí ọba fi ìfẹ́ Muhammad kòkò ní bọ́lá dáadáa. àwa ni yóò ju èdè ànábì fún yàn. ṣèbára bá ẹ sálẹ̀ àlàmà rábàtà lélẹ̀ àlàmì ní rọ́bà náà. àmọ́ tó jẹ́ wọ́n pọ́nlé ni wípé kéwù lọ́lọ́run fi kọ́ ọ̀rọ̀ rẹ̀. tí ẹ bá bá yọ ti kúríánù kú òun bẹ́ẹ̀ kéwù ò lápọ́nlé ju ìwé lọ. àmọ́ nítorí wípé ìlọ́lọ́run fi kọ́ àlùkùránì ni wọ́n fi kọ́ bẹ́ẹ̀ ni wọ́n tún ilé èdè tó tún fi bí Muhammad sallallahu alayhi wa sallam. tí ẹ bá wá ké tọ́pọ̀ ó sì fẹ́ ké tí ò sí ìfi ànábì nínú ẹ̀ ẹ dákun ṣe yóò jèrè. wàláì kò lè jèrè. àwa ni yóò júwe ànábì fún yàn sẹ́bí wù yín náà ni. ẹni tó bá wá júwe ànábì fún tó náà tó dábẹ́ sùnmọ́ àmọ̀ pẹ́tọ́ Allahumma salli ala sayyidina Muhammad Allahumma salli ala sayyidina Muhammad débi pé wọ́n lára yín rí sí wà wálù lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mo ní sáwàlù lórí àbánàbí. àbámu rí bí mi gbọ́ àwálù ní orí gẹ́gẹ́ kódà mo rí bàbá lóru òní mo ní dídì rìn bàbá lórí àbánàbí. ẹni tó fi mọ̀ ọ́ ló gbé wá o. àmọ́ wọ pé ta lọ́ọ́ dà mọ́ tó ní máa wọ pé mo mọ̀ rí èbó kọ̀ọ̀rá kan. bẹ́ẹ̀ni. tó ní máa wọ pé mo mọ̀ rí èbó kọ̀ọ̀rá kan wo èbó tí ń ṣe àmùsísì ó sì fẹ́ jọ ni mo rí ní òru tọ́lá náà mi bàbá gbàdá ní gẹ́gẹ́ wá fún náà èbó kọ̀ọ̀rá náà ni ó pè. ó pé tọ́lá wá rí bẹ́ẹ̀ dáná ẹ̀fà wá lù wọ́n. àbí kò sẹ́ni tí mo rá wa lù lóyún ẹ̀ tí ìwọlé tọ́nu sẹ́yìn rí wọn.
Inna lillahi ibadaka safufi likina adira eto kadima mawla mawla rubana. Rabbana salli ala Muhammadin lil alamin. ẹnìkan ò ní rẹ̀ mi rẹ̀ lára bọ́lọ̀ kí yọ irú yíyí ó wá máa wọ pé bá ní òun lòún rí pé kọ́wọ́ sí pé bóyá tó òun ti rí irú bí sẹ́rí bá lé rẹ̀ náà irú yín náà ni òun náà rí ó tí òun mú nǹkan rí o. àyàfi kọ́ máa wọ wípé ànábì lòún ṣe kí ni ànábì lòún rí wọ́n ní àkọ́kọ́ nínú wọnú. ẹlẹ́ẹ̀kejì bóyá mẹ́ta náà ní ká ọlọ́run sí ọjọ́ dáadáa mi. ẹlẹ́ẹ̀kejì nínú ìwọ̀ ìní wípé ìbámu bí yẹn bá ti lè pọ́n ẹ̀mí rẹ̀ lé ìbámu bí yẹn bá ti lè pọ́n ẹ̀mí rẹ̀ lé èyàn gbọ́dọ̀ pọ́n séwù rẹ̀ lé. lẹ́yìn eléyìí tó wá ní ìbámu bí yẹn bá ti lè pọ́n ẹ̀mí rẹ̀ lé lọ́gbọ́dọ̀ pọ́n ẹlẹ́hà séwù rẹ̀ lé. ìbámu bí yẹn bá ti lè pọ́n ẹ̀mí rẹ̀ lé lọ́gbọ́dọ̀ pọ́n gbogbo ohun tí ń bẹ láyìíká séwù rẹ̀ lé. Omi mewu rẹ̀ lé séwù wa. Ó sì kangi. Ó sì kangi. Olójèrí o. Olójèrí rẹ̀ ewúrẹ́ séwù rẹ̀ olójèrí rẹ̀. Ni ọba jẹ́. Ó lè bèrè sẹ́yìn bí wọ́n. Lè bèrè sẹ́yìn ní mọ́. Ó lè bèrè sẹ́yìn bí wọ́n wúrẹ́ séwù rẹ̀. Àbí séwù ò ní ra ìrí fún tẹ́lẹ̀ náà. Pẹ̀tọ̀ owó tí séwù obìnrin rí fún ẹ̀ níbẹ̀ yìí ṣe sẹ́yìn bí wọ́n. Ó tún da ewúrẹ́ séwù lóko. Ọ̀pọ̀ séwù òun náà lóko. Wọ́n ní gbogbo tí bá ń bẹ láyìíká rẹ̀ bá a ti gbọ́dọ̀ pọ́nlé. Bá a ti gbọ́dọ̀ pọ́n ẹ̀mí ara wa lé la gbọ́dọ̀ ṣe kíni la gbọ́dọ̀ pọ́n nǹkan náà lé. Ó di mélòó báwọn? Ó di méjì. Wọ́n wá ní kílọ̀bù tí wọ́n fi rí bẹ́ẹ̀ wọ́n ní kanú àwọn ẹni ọlọ́run. Òun máa ń kéwù ni ibi tí ti parí ẹ̀ náà nu. Òun máa ṣe kíni sẹ́? Ọmọ ní máa kọ́ ń kéwù. Gbòdì ọlọ́run yìí tí bá wọn kéwù lọ́wọ́ fáwọn ọmọ láàrin ìgbà tí bá ń kéwù lọ́wọ́ àwọn èèyàn kàn ní kó dìde ní máa jókòó kọ́ máa kéwù ni tó bá wá dásìkò tí bá ń kọ́ máa kéwù lọ àwọn èèyàn kàn ní kó ṣe kí ni wọ́n kàn ní kó dìde. Kọ̀ wá yí àwọn èèyàn pé kí ni ń fa dídìde lójoojúmọ́ tá a bá ti ń kéwù lọ ẹ̀ka dìde kí ló fà tẹ́ ń dìde. Wọ́n wá bí ó ní òde olónìí dì tó fà ó ní láwọn ìgbà kan tí mo bá ń kéwù lọ́wọ́ màá kàn rí ọmọ séwù mi ọgbọ́n mi yé ó lọ́mọ òun máa rí ọmọ séwù òun ìmọ̀ ṣeré káàkiri pẹ̀lú àwọn ọmọ kéékèèké wọ́n máa ṣeré káàkiri bá ti máa gbọ́ káàkiri gbà kéékèèké òun ó ní àwọn máa ṣeré káàkiri ó ní tóun bá ti wá rí tí wọ́n gbé ẹsẹ̀ ká iwájú ẹnu ọ̀nà mọ́sálásí bẹ́ẹ̀ tí wọ́n ṣeré kọjá ń bẹ̀ ó ní lò wọ́n wà á dìde wọ́n ní kílẹ̀ ń dìde fún láàrin ó lòun dìde fún séwù òun. Allahu Akbar. Ọ̀sọ̀ bẹ́ẹ̀ èyí ń lọ báwọn. Ẹlẹ́ẹ̀kejì ìkan nínú àwọn ẹni ọlọ́run náà tún ni. Bákan náà. Ọ̀pọ̀ nínú àwọn èèyàn ńláńlá làwọn náà ti dẹni ọlọ́run lára ẹ̀. Àdéhùn ńlá kan wá ṣẹlẹ̀ sí. Àdéhùn ńlá tí ó ṣẹlẹ̀ sí yìí ó ṣe sábàbí wípé ó kó kúrò nígboro ó kó lọ sóko. Gbogbo àwọn tó wá jẹ́ mùrídìí rẹ̀ wọ́n wá lọ kí i pé àwọn séwù ẹja lọ kí wọn ní oko àwọn séwù ẹja lọ kí wọn ní oko pé àwọn séwù sí ẹja lọ sí kíni ẹja lọ kí wọn lóko ẹ gbọ́ séwù ní ẹ̀kọ́ ṣẹ́jú méjì séwù ṣe bàbá àwọlù ní ẹ̀fún fáwọn ṣẹ́jú méjì èmi kọ́ ní ẹni ẹ̀fún. Ìgbàlélàyé ìbádàgà sàfó bẹ́ẹ̀lá àlùrà ètò àdìmọ̀ àmàlàmọ́lá òbàdà. Ọba náà. Àwọn sọ yín pé ẹni yìí wá kókó ní inú ìgboro bàbá àwọlù mi fẹ́ túra lẹ̀ ó rí pé nkéwù ẹgbẹ́ mọ́kàn kówé lọ ni. Ọlọ́dún gbó. Ọwọ́ lọ sínú oko gbogbo àwọn mùrídìí rẹ̀ wá lọ kí i wípé àṣewù wa ni nǹkan kan ṣẹlẹ̀ sí wa ṣéwù wa ni wọ́n sọ tó ṣẹlẹ̀ sí. Àwọn adẹnu inú ibi tí wọ́n ti fẹ́ lọ kí gbogbo kálukú lọ kí ìkánú àwọn mùrídìí yọ̀ wá lọ.
ìkan nínú àwọn mòrídìí séwù yìí ọ̀dọ̀ kí séwù yẹn ọwọ́ tó lẹ́yìn ọdún tó pọ̀ tí n tó ṣe séwù rẹ̀ tó lè kúrò nínú ìgboro yẹn ó ti nǹkan yẹn tí Ọlọ́run ti kú dànù séwù ti wá padà sí ìgboro ọwọ́ pàdé mòrídìí ọwọ́ ní èmi lásìọ́ àbókè àgbákin táàrí nílé wa àgbákin pọ̀ kò sí ìlú tí èèyàn lágbà àgbákin bẹ́ẹ̀ bá dẹ̀gà ó sì jẹ́ tọ̀yọ́ náà ni kò sí tó burú bẹ́ẹ̀ ìsàlẹ̀ àgbákin la wa. pẹ̀tọ̀ àbókè àgbákin pé ṣé ò sí sẹ́lẹ̀ ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ sí wa ni lágbájá wa lágbájá wa lágbájá wa lágbájá wa ààrẹ yìí èmi ló dé àbá yìí wá sọ̀rọ̀ ó ní lóòótọ́ ni àmọ́ tó fàtẹ́ ìbírí mi ni wípé tó àwọn ọmọ tí màmá wa bí wọ́n pọ̀ díẹ̀ àmọ́ lásìkò tí nǹkan yẹn ṣe yín yẹn èmi ni mo wà ní ìkíà màámi nígbà tí mò ń tọ́jú wọn bí wọ́n bá fẹ́ pọn mi èmi mò ń pọn bí wọ́n bá fẹ́ dáná èmi mò ń dá gbogbo tó bá fẹ́ ṣe èmi ni mò ń ṣe kí ni èmi ni mò ń ṣe. ọwọ́ aṣọ bẹ́ẹ̀ fún séwù yẹn wá dúró báyìí wọ́n ní tó ṣe dà kìí ṣe bí ọ̀dà àmọ́ ó gùn lẹ́mìí ju gbogbo ẹgbẹ́ rẹ lọ ní tìtorí ipò ṣe yí bímọ ìyá rẹ àmọ́ lùbáríkà ọwọ́ tí mo fún ọ ní sílẹ̀. wọ́n wá ní kí ló gbà tí òbí ní sálùbáríkà ń bẹ̀ wọ́n ní ó pẹ̀tọ́ ìyá kò pẹ̀tọ́ ìdí mọ́ ó gbé ẹ̀tọ́ òbí kò gbé ẹ̀tọ́ kò fẹ́tọ́ séwù. alófin tó ń ṣe mọ́. ṣèbí tí séwù tiẹ̀ fi yí ọ lójú ọmọ pa àmọ́ sàpọ́nlé ìyá ni. ǹjẹ́ tí ẹ bá sọ láwọn àfa àwa báwo ló bí ọba ti jẹ́ èbí bá máa mú bóun ti ń sòun bí wọn làwọn náà ṣe ti aná. La ilaha illallah. àbámọ̀ àmọ́ra dáṣẹ́ bá ti ń ṣe òbí wọn èbí bẹ́ẹ̀ làwọn náà ṣe. ọ̀pọ̀ ìyá mi ní sunkún lójoojúmọ́ pé kí n má bí kankan yí ọ̀dà. ta ló jẹ́ àmọ̀pọ̀ tí wọ́n bí wa èèyàn máa pọ̀ wọ́n lé ní ìsìnkú tó fọ̀nà máa ní. tí wọ́n bá ṣe tẹ̀lé bí yàfẹ́ lómi wọ́n á bí pẹ̀tọ́ ìtọ́tẹ̀lẹ́ yìí kí lọ́tẹ̀lẹ́ yóò lọ́lọ́ ni. omi iwájú rẹ̀ ń ta ni Ọlọ́run ni àga tó fi jókòó ń ta ni Ọlọ́run ni kíní kan tí bẹ́ẹ̀ ń ta ni Ọlọ́run ni fáànù tí yìí ń ta ni Ọlọ́run ni bàtà tó wọ̀ ta ni Ọlọ́run ni. ǹjẹ́ wọ́n mọ̀ Ọlọ́run ní ń dún lára gbogbo nǹkan bí èsà wẹlé. ẹni tó wá jíyàn ọmọ yìí pé Ọlọ́run ní ń dún lára gbogbo nǹkan ẹ gbọ́ irú kílẹ̀ yẹn fi pọ́n ilé tọ́ka irú kílẹ̀ yẹn fi adílà pọ̀ tí mo